ètò tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ fún àwọn obìnrin láti túbọ̀ pe àwọn obìnrin sí inú òṣèlú, eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìpè fún ìdásí àwọn obìnrin nínú òṣèlú àti àwọn àǹfààní eléyìí tó wà ńbẹ̀, níbi tí ẹni tí ń ṣe olùsọ̀rọ̀ pàtàkì níbẹ̀, ìyún aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò Olúyọ̀lé Ọ̀nàrẹ́bù Tolúlọpẹ́ Àkàndé Ṣádípẹ̀ tó ti bá àwọn obìnrin sọ̀rọ̀. Àti mo fẹ́ bẹ̀rẹ̀ campaign ní 2018 tí mò ń wá owó kiri, àwọn obìnrin tí mo mọ̀ tí wọ́n jẹ́ multi-billionaire, owó tí ọ̀tọ̀wọ́ ni wọ́n fún mi, wọ́n rọ̀ mí pín. Àwọn ọkùnrin wọ́n wá ń gbówó sílẹ̀, ọkùnrin mi tí ọ̀nàwó tó wọ obìnrin yẹn ó gbówó lẹ̀. Àwọn àjọpọ̀ obìnrin, àwọn máa rojọ́, àárẹ̀ àwọn obìnrin wọn fún wa láyè. Fún wa láyé àgbàdàgbà ni. Bẹ́ẹ̀ bá dẹ̀ lówó fún wa lè dàgbà. Wọ́n jẹ́ 20 naira ládá. Ẹgbẹ́ bẹ́ẹ̀ sí dáwọ́ fọ́mọ obìnrin tó wà láàrin wa tó fẹ́ ìbò. Ẹ má wò ó kó sanra jù. Ẹ má wò ó kó pupa jù. Ẹ má wò ó kó tírín jù. Àwọn làwọn ọkùnrin ń lò dáàfin nílọ síwájú. Ọkùnrin bá ti láwọn òfọ́mọ obìnrin yẹn. Ẹ̀yin obìnrin náà wá ọkùnrin lẹ́yìn àwọn èèyàn ọkùnrin tí láwọn ò fẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n lọ́mọ obìnrin ẹ̀ṣẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ ní gbọ́dọ̀ mú ta sí ayé lóbìnrin ẹ̀ṣẹ̀ dẹ̀ kọ́ àtọ́lọ́hún kárí ayé kí ló wí ọlọ́hún dá ọkùnrin òun wọ́n dá obìnrin fún ìrànlọ́wọ́. tó jẹ́ ikọ̀ ẹgbẹ́ òṣèlú APC níbi tí a ti rí alága ẹgbẹ́ òṣèlú APC. Agbára àwọn tó bí wa, agbára àwọn tó bí wa, agbára àwọn tó bí wa, àwọn aláìsí gbọ́dọ̀ lè ti bẹ̀. Láti fi gbọ́dọ̀ wá, láti gbọ́dọ̀ wá, láti gbọ́dọ̀ wá, ọ̀rọ̀ sókè. Ẹ̀yin ni pé tọ̀ ẹgbẹ́ náà, abẹ́jọ́ àbá àbẹ́lẹ̀. Gbogbo ẹgbẹ́ ti di sọ lórí o, lédi pétrol lóye tí wọ́n fi jẹ́. Gbogbo ẹgbẹ́ ti di sọ lórí o, lédi pétrol lóye tí wọ́n fi jẹ́. Ẹ̀wọ̀n mi bàbá. Ọ̀nà ẹ̀wẹ̀ olùdíje fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Senator Teslim Kolawole Folarin náà wà kálẹ̀. Ọmọ tí ayé bá fẹ́ ayé kan, ẹni bá fẹ́ ti tẹ̀sí kó náwó. Ẹni fẹ́ òkú náwó, èmi fẹ́ ayé èmi náwó. Ilé owó máa bọ̀ lọ́dọ̀ mi, ilé ọba máa bọ̀ lọ́dọ̀ mi. Bí ìpàdé bá lè láyé mi. Ẹjọ́ wa ń sọ pé ìtẹ̀sí ti ń bọ̀. Àjàdí ti ní ọ̀pọ̀lọpọ̀ ti ní ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀ṣẹ̀. Àṣẹ̀bẹ̀wò onímọ̀lẹ̀ ìbàlẹ̀ ìyàtọ̀ láyé kù láti láyé ìwẹ̀lẹ̀ lọ́wọ́ Àjàdí. Ẹni bá kú ọmọ ìṣẹ̀lẹ̀ tì yẹ bí ẹ̀kọ́ ní ìṣẹ́gbẹ̀rẹ̀ bí ẹ̀kọ́ ní ìṣẹ́gbẹ̀rẹ̀. Wà ní kú síbi ẹ̀sọ́ wọn bẹ́ wà. Àjàdí yẹ ẹni bá wà lọ́wọ́ ìwọ àti ìṣẹ́sì tó kéré. Àjàdí yẹ ẹni bá wà lọ́wọ́ ìwọ àti ìṣẹ́sì tó kéré. Àjàdí yásí wàdúwé. Bí ìyàwó
olórí abẹ́ẹ̀kọ́ kí olórí ẹgbẹ́ tiwa Isaac ọmọdé àfi akíwọ́nà nígbà wọn náà àwa ti tara wọn kí gbogbo members expo náà ní àkí ọ̀gá wa tó wá the zonal woman leader akẹ́yìn náà ẹ ṣe ìgbàgbé ẹ kú àti àárọ̀ mo kí bàbá olóyè senior chief Sharafadin Ali mo kí ẹ̀yin lómọ o sì kí ẹgbẹ́ stibo mi stibo lórí ètò ogun yìí ṣe rí ẹkú àtàrọ ọ̀rọ̀ wa ní pọ̀ ẹgbẹ́ àdìgbò lọ sí ilé ṣe rí ẹgbẹ́ tí ó bá máa wí ní election ọ̀dọ̀ àwọn obìnrin ni wọ́n ti bù tí ẹ bá ti rí àwọn obìnrin tí wọ́n mobilize ẹ̀jẹ̀jẹ̀ ẹ mọ̀ pé ó ti di ọbẹ̀. a ti lọ káàkiri nígbà tí àwọn lókè ògùn wọ́n ti àwọn ọkùnrin tẹ̀ ń try wọ́n gbìyànjú bánà àwọn lókè ògùn yìí Mr. Chairman 90% àwọn tí wọ́n pàdé wa obìnrin ni wọ́n. ṣe wá rí iṣẹ́ tí ẹ̀ ń ṣe ẹ mẹ́jọ tó rẹ̀yìn àti bẹ́ẹ̀ débi tí ẹ rí pé àwọn ará bí àti à ń sọ pé káàdà káàkiri kò jẹ́ pé à ń fẹnu sọ à ń káàkiri à ń ṣiṣẹ́ tágẹ́ẹ̀tì wa ní 80% fún Asiwaju Bola Ahmed Tinubu akẹ́kọ̀ọ́ 80%. wọ́n wá rí i pé àwọn pípú yìí bí wọ́n máa ṣe ń sọ̀rọ̀ ìlú náà ti ń gba tiwọn àwọn náà wá ń ọgbọ́n sọ pé àwọn náà fẹ́ sọ́pọ́tì Asiwaju àdúgbò gidigidi wọn wọ́n ṣe ọ̀rọ̀ tí ẹ dákun ẹ má jẹ́ kán tán wá ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ tiwọn ọ̀ntì tí Isaac ọmọdéwu wá make his statement tó dẹ̀ ló fẹ́ make a ti sọ fún Seyi Makinde ó sọ fún party chairman ẹ̀ Ògúnbéró not only for us ẹ̀gbọ́n party chairman ní council kan náà ti jọ wá ètò bá jẹ́ kó tọ́ ni o látọkùnrin ni ẹ fẹ́ dìbò fún Asiwaju ẹ̀yin àti Isaac ọmọdéwu ẹ sáìnì ìwé amúwé ẹ̀rọ bá INEC pé kò ní ìdìbò máa dìbò ní ìlú ẹgbẹ́ ẹ̀kọ́ so a wà fún àtẹ́gbẹ́ ìtawà ń ṣe làwọn náà ń ṣe àwọ̀ wà fún Asiwaju ní 90% a fi 10% kún 80 tí. àti ìdá gbogbo ẹ̀kọ́ ó di pátí tó gbéra àti ìdá gbogbo ẹ̀kọ́ ó di pátí tó gbéra àti ìdá gbogbo ẹ̀kọ́ ó di pátí tó gbéra. a fún Abubakar Atiku 7%. a wà fún obìnrin 3%. ọmọdéwu ni àti nípa wọn pé kí ẹ̀gbọ́n ọmọdéwu kí wọ́n bá lè tètè make announcement ẹlẹ́gbà mọ́ra ọmọdé ti fún Asiwaju ní 90% wọ́n fún olóyè Sharafadin ní 80%. tí wọ́n fún ẹ̀gbọ́n ní 80%. tí wọ́n fún mínísítà tó fi ṣe lọ́rọ̀ 85%.
mo rò pé ó yẹ kó bá sọ fún dìgbòlugi ex-convict tó ń da pósítà káàkiri tó ń kọ́ ètò Asiwaju náà ló bá ń tẹ̀lé o ẹ má ya pósítà wọn náà o ẹ má fọ mọ́tò wọn náà o àti bẹ́ẹ̀ kọ́ ẹ fi àbọ̀ balẹ̀ dìgbòlugi ẹ̀ ó múlẹ̀ kò múlẹ̀ àbà múlẹ̀. àti ẹni tí í ṣe olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin láti ẹkùn ìdìbò gúúsù Ọ̀yọ́ ìyún barista Sharafadeen Abiodun Ali. mo wà ládùúgbà mo sì mọ̀ pé ẹ̀yìn kábàámọ̀ ẹ̀yìn tẹ̀ ń ṣe ọmọ nínú wa tó sọ̀rọ̀ fún mi. ẹ ti gbèrè àwọn ọmọ yín ẹ jókòó ẹ nàṣẹ ẹ gbèrè wọn ẹ ní gbèrè wọn lórí àná ẹ ní gbèrè wọn lórí àná ló wá sí ìfọ́n wá nítorí ọlọ́run gbòòfò fún yìí náà. ìlú tó bá kì í ṣe ìlú olóyè àgbà lọ́lọ́run yẹ kó jẹ fún mi. ìfẹ́ gbọ́ lásìkò pọ̀ tó lọ́jọ́ ti lọ ìfẹ́ fún wa pé ẹ kú àtàrọ̀ ẹ kú àṣeyẹ òní. bákan náà ẹ̀wẹ̀ ẹni tí í ṣe olórí àwọn obìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ women leader fún ẹgbẹ́ òṣèlú APC Alhaja Tinuade Adigun náà wà ń kalẹ̀ ẹni tó kó gbogbo àwọn obìnrin sòdí láti jẹ́ kí ètò náà kó wáyé. àwọn ikọ̀ míì lóríṣiríṣi tó ń jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC lóbìnrin àwọn olùdíje lóbìnrin àti àwọn adarí ẹgbẹ́ lóbìnrin ni wọ́n wà ń kalẹ̀ níbi ètò náà. Ṣé àgbàdo olóògbé ẹni tí wọ́n ń